Ìkan lára àwọn tí wọ́n ń kọ̀wọ́ rìn pẹ̀lú Ìbà Gani Adams. Wọ́n jáde níjẹta láti sọ̀rọ̀, ṣùgbọ́n nígbà tí arákùnrin yìí máa sọ ọ̀rọ̀ jáde, ìyẹn Mr. Dauda Asikulaye tí wọ́n jẹ́ Bárẹ̀jíròrò Ìbà Gani Adams. Máa yìí jẹ́ kó yé wa wípé ó pe àwọn lọ́balọ́ba, ó pe gbogbo lóyè, ó ní kí wọ́n kìlọ̀ fún olóyè ọmọ Adéyẹmọ wípé lọ́wọ́ yìí àwọn máa jáde, tí àwọn bá dẹ̀ jáde fún olóyè ọmọ Adéyẹmọ pé àwọn lọ́balọ́ba táwọn pè yìí tí wọ́n bá wọn sọ̀rọ̀ àwọn ò ní gbọ́ mọ́ o. Mo wá rọ Mr. Dauda Asikulaye wípé kó jẹ́ ká mọrú ìjà gangan eléyìí tó fẹ́ bá olóyè ọmọ Adéyẹmọ jà. Ṣé ìjà ìkógunjani ni àbí torí ayélujára? Torí ní pé nígbà tí mo jókòó tí mo gbọ́ fídíò tí arákùnrin yìí fi síta, ó jọ ń yé mi nínú fídíò yẹn níye wípé bí ìgbà tá sọ pé wọ́n fẹ́ kógun jáde láti bá olóyè jagun ni. Ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀, à ń fẹ́ kí arákùnrin yìí kó wá yànnàná ọ̀rọ̀ yìí nítorí pé ogun bandit la ṣe ń jà lọ́wọ́lọ́wọ́ tá a ṣì wà lẹ́nu ẹ̀. Tí Dauda Asikulaye tí bàbá yìí tún jáde wípé òun ṣetán láti kógun jáde láti bá olóyè Ìgbòho jà, pé tí wọ́n bá jáde tán, pé tí wọ́n bá bẹ̀ wọ́n pé àwọn ò ní gbà o, bẹ́ẹ̀ ni àwọn ò ní gbọ́. Mo wá wò wípé kí lolóyè ọmọ Adéyẹmọ ṣe tó bẹ́ẹ̀ gẹ́ tó fi deserve irú ọ̀rọ̀ bíi eléyìí. Ìdí nìyẹn tí mo fi máa pe gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ máa wo ètò yìí lónìí láti dákúdábọ̀ bá mi pín ètò yìí kó já òkè òkun wípé ààrẹ Gani Adams ti ń pinnu, ti ń gbìmọ̀ pọ̀ láti tó dá ogun mìíràn sílẹ̀ láàrin olóyè àti àwọn. Torí pé bàbá yìí ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé tó bá sọ ọ̀rọ̀ jáde, ó tiẹ̀ ti sọ́nà pé Bárẹ̀jíròrò ni òun, so tó jẹ́ bí agbẹnusọ. A mọ̀ pé gbogbo tó bá sọ òun àti ààrẹ jọ jókòó sọ ni. So à ń fẹ́ kí Ìbà Gani Adams bá wa la ọ̀rọ̀ yìí wípé ṣé àsìkò tá a wà yìí ló yẹ kí irú mẹ́sẹ̀jì bí eléyìí jáde wípé ẹ̀yin fẹ́ kọjú ìjà sí olóyè ọmọ Adéyẹmọ. Ẹ dẹ̀ tún pé gbogbo lọ́balọ́ba wípé tó bá bẹ̀yìn ẹ ò ní gbọ́ bó bá bẹ̀yìn ẹ ò ní gbà. Bàbá, ọ̀rọ̀ ń bẹ Ìbà Gani Adams, èmi ò pérí yín fúnkù, mi ò pérí yín fárùn. Ire àlàáfíà àìkú baálẹ̀ ọ̀rọ̀ mo pè yín fún, àti àkíyèsí pàtàkì lórí gbogbo ọ̀rọ̀ tí bọ́ba jíròrò yín tó sọ jáde sí orí ayélujára tó ní kí gbogbo àwa ọmọ kóòtù òjíire tó ní ká gbọ́. Orí mo fẹ́ pe àkíyèsí yín sí àti ìdáhùn sí àwọn ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ nínú fídíò yìí. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ dákun ẹ dábọ̀, ẹ má jà fi ètò yìí ṣeré o, nítorí pé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. A ò mọ ohun tí ọmọ Adéyẹmọ ṣe tó fi di wípé Ààrẹ Ọ̀nà Kakanfò ló tún di wípé kí wọ́n tún rán Bárẹ̀jíròrò wọn, ìyẹn Mr. Dauda Asikulaye
láti fi sórí ayélujára wípé tí àwọn bá jáde fún olóyè àwọn ò ní ṣe kí ni o àwọn ò ní padà sẹ́yìn wọ́n bá bẹ̀ wọ́n wọn ò ní gbọ́ bí wọ́n bá bẹ̀ wọ́n wọn ò ní gbà ẹ̀yin èèyàn wa sẹ́yìn náà ti rí fún àǹfààní ẹ̀yin tẹ́ ń preach peace wípé kí Ààrẹ Ọ̀nà Kakanfò kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọmọ àbí kí ọmọ Adéyẹmọ kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ìbà Gani Adams dóònà oyè àwa wípé irú rẹ̀ ò lè ṣẹlẹ̀ tó bá dẹ̀ máa ṣẹlẹ̀ á jẹ́ pé wá látọ̀dọ̀ owó Olódùmarè ni ẹ̀yin èèyàn mi ẹ dákun ẹ dábọ̀ mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kó má dàbí pé àbí èmi àrólé ni mo tún ni mo sọ̀rọ̀ yìí jáde fún ara tèmi ni màá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ gbogbo nǹkan tí àsìkò láyé Dáúdà àsìkò láyé kẹ́ ẹ gbọ́ nǹkan tí bàbá yìí fi ẹnu sọ jáde lẹ́nu kó tó di pé èmi àrólé kí ó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní dáhùn sí fídíò yìí lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀yin èèyàn mi ẹ bá mi share ètò yìí ẹ jẹ́ kó délé ẹ jẹ́ kó dókè òkun Mr. Àsìkòláyé èmi mọ̀ wípé ẹ máa bá fídíò yìí pàdé màá fẹ́ kẹ́ ẹ súnmọ́ mi dáadáa kẹ́ wá gbọ́ àwọn ọ̀rọ̀ sí èsì kẹ́ wá gba èsì sí àwọn ọ̀rọ̀ tẹ́ sọ́ọ́lẹ̀ ṣe mọ̀ pé kò dáa kẹ́kọ̀ọ́ dédé sọ̀rọ̀ tó tóbi bàǹtàbàǹtà bẹ́yẹn wípé tẹ́ bá jáde tán fólóyè bí wọ́n bá bẹ̀ yín ẹ ò ní gbà ṣe mọ̀ pé kò yẹ kẹ́ ẹ jáde kẹ́kọ̀ọ́ sọrú ọ̀rọ̀ bẹ́yẹn kẹ́ má rí èsì lọ́dọ̀ àwa tí ajẹ́titò lóyè ọ̀hún náà bẹ́ẹ̀ ni kò lè sọ bẹ́yẹn ká má dà yín lóhùn kí wá ṣe wípé a fẹ́ ṣe níṣe pé èmi ò jáde níṣe pé bóyá mo fẹ́ gbèjẹ nìkan no èmi máa sọ ọ̀rọ̀ yẹn síbi tẹ́yìn náà ò ti ní rí nírì wípé tẹ́ bá dẹ̀ rí nírì wípé àbí mò ń gbè sẹ́yìn olóyè náà ni bẹ́ẹ̀ bá ṣe rí àwọn ọ̀rọ̀ yìí sí ní kẹ́ ẹ ṣiṣẹ́ lé lórí iṣẹ́ tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ ṣe lé lórí náà ni wípé kẹ́ ẹ ronú kẹ́ ẹ wò ó wípé àgbàlagbà lẹ jẹ́ nílẹ̀ kóòtù òjìrè àgbàlagbà dẹ̀rẹ́ kì í ṣe lágbálágbá nígbà tí à ń pèrò wípé kí ilẹ̀ kóòtù òjìrè ó tòrò tẹ́yìn dẹ̀ tún jáde tẹ́ tó fẹnu sọ wípé tí ẹ bá jáde tán bọ́ bá bẹ̀ yín ẹ ò ní gbà dóònà ọ̀rọ̀ yín ò tí ì yé wa a ṣì ń fẹ́ kí ẹ wá bá wa tàn mọ́lẹ̀ sí dáadáa ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ dáadáa ẹ jẹ́ ká jọ wo fídíò yìí ẹ bá mi máa pín ètò yìí bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ ṣé mo dúpẹ́. ẹ jọ̀ọ́ mo fẹ́ yànnàná. Subscribe sharp sharp. ẹ jọ̀ọ́ mo fẹ́ yànnàná. ẹ jọ̀ọ́ mo fẹ́ yànnàná àwọn ọ̀rọ̀ kan tí mò ń gbọ́ tó ń lọ ní ayélujára. Orúkọ mi ni Chief Dáúdà Àsìkòláyé tí mo jẹ́ Báàrẹ̀ Jíròrò Ààrẹ Ọ̀nà Kakanfò ti ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún ilẹ̀ Yorùbá tí mo dẹ̀ jẹ́ Administrative Secretary Oòduà People's Congress. Mo ń gbọ́ àwọn rògbòdìyàn kan tí ó ń lọ ní orí ayélujára tí àwọn èèyàn ń sọ̀rọ̀ tí wọ́n fi ẹ̀hónú wọn hàn lórí àwọn ọmọ ìyá wa tí wọ́n pa ní Òkè Ọdẹ àti àwọn tí wọ́n pa ní Kwara State ní àpapọ̀ àti nílẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ títorí Ọlọ́run mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi fún wa ní ìkìlọ̀ gbogbo àwa tí a wà ní orí ayélujára. Ní òtítọ́ àti òdodo kò sí ẹni tí wọ́n máa pa ìran ẹ̀ tí ara ò ní ta. Ara ta gbogbo wa, ara dẹ̀ ta ọ̀gá wa Ìbà Gani Adams púpọ̀. Ṣùgbọ́n nǹkan tí àwọn èèyàn ń sọ ní orí social media àwọn ọlọ̀tẹ̀ ìyẹn ni mo fẹ́ clarify ní èní lórí ọ̀rọ̀ yìí. Ipa tí Ìbà Gani Adams ń kó lórí ilẹ̀ Yorùbá kò kí ń ṣe kékeré rárá gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa àti bí ẹ̀yin náà ṣe ń rí àyàfi tí a bá fẹ́ ṣe ọ̀tẹ̀ lókù. Àmọ́ mo ti sọ láìmọye ìgbà Ìbà fúnra rárá wọn ti sọ láìmọye ìgbà gbogbo wa náà dẹ̀ mọ̀ kò sí ẹni tí ò mọ̀ nínú gbogbo wa wípé ní ayé àtijọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kábíyèsí Aláàfin ló máa ń ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Àwọn náà máa sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ó yá
jáde báyìí lọ síbi báyìí lọ ṣe nǹkan báyìí. Àmọ́ láyé tí a wà lóde òní tí àwa náà mọ̀ wípé àti ọba àti ìjòyè àti ààrẹ ọ̀nà kakanfò àti gbogbo wa àti wà ní abẹ́ ìjọba. Ìgbà tí kò sí ìjọba tí àwọn military ò tí dé ọ̀tọ̀, nísìnyí tí a ti ní constituted authority, kò ń ṣe nǹkan tó easy fún ibà àbí ẹnì kankan lákùn ti jáde síta láti máa sọ wípé òun lọ síbì kan, òun lọ kógun ja ibì kan tí onítọ̀hún ò bá fẹ́ kan àbùkù. Because gbogbo àwọn nǹkan yìí bá dé ṣàlàyé fún yín náà wípé nígbà tí àwọn ò tí gbọ́n, àwọn ti ṣe oríṣiríṣi, OPC ti ṣe oríṣiríṣi, àti jáde àti jà àti ṣe gbogbo ẹ̀ lóríṣiríṣi láìmọye tí gbogbo wa náà dẹ̀ mọ̀. Àmọ́ nígbà tí a ti rí wípé bí àwọn nǹkan yìí ṣe ń lọ, tí a bá fẹ́ jà ní ọ̀nà tí ó tọ́, torí ẹ̀ ní ibà jẹ́ ẹnìkan tó jẹ́ pé Ọlọ́run fún wọn ní òye gan, Ọlọ́run dẹ̀ fún wọn ní ẹ̀bùn tó pọ̀ tí gbogbo wa náà dẹ̀ mọ̀ nílẹ̀ Yorùbá. Àwọn ò dẹ̀ ń ṣe ẹni tó máa ń take law into his hand, wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọ́n máa ń fi òye gbé nǹkan. Ọ̀nà tí èèyàn ń gbà ń jà tí irú nǹkan báyìí bá ti ṣẹlẹ̀, nígbà tó ti jẹ́ wípé ọba fún alára wọn tó bá fẹ́ ṣe anything, wọ́n máa make sure wípé àwọn consult ìjọba. Reason nìyẹn tí ààrẹ fi wò wípé now níbi tí ọ̀rọ̀ dé, àwọn ò lè máa wò kí ìlú kó máa rí báyìí kí àwọn èèyàn máa pa ọmọ ìyá wọn. Ìyẹn ni ààrẹ fi sọ wípé náà fi kọ lẹ́tà sí àwọn gómìnà ilẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà tí gbogbo wa dẹ̀ mọ̀, tí ààrẹ dẹ̀ lọ sí orí ayélujára tí wọ́n sọ tó dẹ̀ wà nínú àwọn dailies wa, both print and visual, gbogbo ẹ̀ tí wọ́n dẹ̀ ṣe ń bẹ̀ tí gbogbo wa rí, tí a rí ń bẹ̀ tí everybody rí, ẹ get me sìn, and electronics. So nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni wípé nǹkan tí ààrẹ ń ṣe, ààrẹ mọ̀ nǹkan tí wọ́n ń ṣe o, ààrẹ dẹ̀ ń jà fún ilẹ̀ Yorùbá. Ààrẹ ò dẹ̀ fẹ́ ìṣòro kankan fún àwọn ọmọ ẹgbẹ́ wọn, wọn ò dẹ̀ fẹ́ kí àwọn ọmọ ẹgbẹ́ àbí kí anybody nílẹ̀ Yorùbá kó fi ẹ̀mí ara wọn tàfàlà. Ìdí nìyẹn tí ààrẹ fi kọ lẹ́tà sí gbogbo àwọn gómìnà sí wípé ẹ wá, bí nǹkan ṣe ń lọ, èmi ni ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá, mo ṣe tán gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé mo ní ọmọ ogun, akíkanjú èèyàn dẹ̀ ni mí. Èmi dẹ̀ rí ààrẹ ọ̀nà kakanfò ni wọ́n fi mí jẹ, ní ìlú mi dẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pa àwọn ènìyàn. Then ẹ̀yin gómìnà sí àwọn fẹ́ kí ẹ jẹ́ kí àwọn jọ fọwọ́sowọ́pọ̀. Ààrẹ ò sọ pé àwọn fẹ́ dáṣẹ́ ìṣe, ààrẹ ò dẹ̀ béèrè owó lọ́wọ́ anybody, for clarity sake. Ààrẹ ò béèrè owó lọ́wọ́ anybody. Point blank meeting tí a lọ ṣe, táwọn èèyàn tí àwọn ọlọ̀tẹ̀ tí wọ́n ń gbé káàkiri pé ààrẹ béèrè owó, meeting tá a lọ ṣe ní Ifẹ̀ tí bàbá wa Ọ̀jájá kábíyèsí wa Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n pè ní Ilé Ifẹ̀ tí a lọ ṣe, clip yẹn wà ńlẹ̀. Ṣùgbọ́n àwọn ọlọ̀tẹ̀ wọ́n máa wá ọ̀nà láti fi ba orúkọ ìbàjẹ́, wọ́n dẹ̀ ń gbé grave ara wọn ni tí wọ́n ò mọ̀. So ààrẹ dẹ̀ sọ wípé down, ẹ jẹ́ kájọ collaborate, kájọ ṣe iṣẹ́, ẹ jẹ́ kájọ pawọ́ papọ̀, kájọ ṣe iṣẹ́ yìí, kí káwọn jáde láti defend ilẹ̀ Yorùbá, káwọn defend àwọn ọmọ ìran àwọn. Ààrẹ ti sọ times with that number. Ààrẹ kọ lẹ́tà sáwọn gómìnà sí ní last year January, wọ́n kọ lẹ́tà sí wọn gbogbo ẹ̀ náà. Ààrẹ ò dẹ̀ tún dúró lórí pé wọ́n kọ lẹ́tà, wọ́n tún send ẹ̀ sí public domain kí everybody kó rí, kí wọ́n mọ̀ pé nǹkan bá ìgbésẹ̀ báyìí ni àwọn gbé. Lẹ́yìn ìgbà tí wọ́n dúró títí tí wọ́n ò rí reply àwọn gómìnà yìí, ààrẹ tún kọ reminder letter again sí wọn wípé okay o, ẹ̀yin governors, mo tún ní kí n rán yín létí lẹ́tà tí mo kọ sí yín o, ẹ gbé yẹ̀ wò, ẹ pè mí kájọ jókòó kádìjọ sọ̀rọ̀ wípé mo ti ní apart from OPC. Ààrẹ dẹ̀ sọ wípé báwọn ṣe wà yìí, àwọn operate pẹ̀lú OPC nìkan, wípé báwọn ṣe wà yìí sìn. Lẹ́yìn kété tí wọ́n fi wọ́n jẹ ààrẹ ọ̀nà kakanfò ní ààrẹ sọ wípé iṣẹ́ ààrẹ ọ̀nà kakanfò OPC nìkan, ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá OPC nìkan ò lè dá ṣe iṣẹ́ yẹn. Ààrẹ pé gbogbo àwọn tí wọ́n jẹ́ jagunjagun ní ilẹ̀ Yorùbá tí wọ́n ní ẹgbẹ́, wọ́n pe gbogbo wọn, àwọn hunters, àwọn àgbẹ̀kọ̀yà, àwọn vigilante groups, gbogbo ẹ̀ wọ́n pè wọ́n wípé kí wọ́n wá, àwọn consac, everybody ni wọ́n pè wọ́n gbogbo wọn fọ́ọ̀mù ẹgbẹ́ yẹn tó yẹ pé ẹgbẹ́ yẹn group tó wá papọ̀ tó ń jẹ́ SSSG is about 14 groups, 14 different groups ni wọ́n kóra wọn jọ. Àwọn ọlọ́dẹ everybody wọ́n kóra wọn jọ tí wọ́n sọ wípé òkè kí wọ́n wà lábẹ́ Ìbà Gani Adams, so that fún àbólẹ̀ Yorùbá náà ni wọ́n dá sílẹ̀ fún, wípé tí anything bá ṣẹlẹ̀ ní anywhere ńkọ́, wọ́n á jọ fọwọ́sowọ́pọ̀ àgbájọwọ́, òun la fi ń sọ̀yà. Òun ni wọ́n torí ẹ̀ dá sílẹ̀, wọ́n dẹ̀ ń ṣe iṣẹ́ yẹn tí wọ́n dẹ̀ ti lọ ṣe meeting, wọ́n dẹ̀ ń gbé meeting káàkiri gbogbo Southwest states, wọ́n ṣe lọ́ṣun, wọ́n ṣe lọ́yọ̀, wọ́n ṣe lógùn, wọ́n ṣe lẹ́kọ̀ọ́, wọ́n ṣe káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. So bí nǹkan bá ṣe rí òun nìyẹn ṣe ń ṣe, bí àsìkò yìí ṣe rí òun nìyẹn.
ẹ̀yin tí ẹ máa ń fi Ààrẹ Ọ̀nà Kakanfò ayé àtijọ́ wé Ààrẹ Ọ̀nà Kakanfò ti sìn operation wọn ó yàtọ̀ ìgbà tí ò sí ìjọba tó jẹ́ pé ọba ló ń control ìlú ìgbà yẹn ni ọba máa dédé give instruction fún Ààrẹ Ọ̀nà Kakanfò wípé ó yá jáde lọ síbi báyìí lọ ṣe nǹkan báyìí but nísìnyí ìjọba ti wà even ọba fún ara wọn wà lábẹ́ ìjọba ni abẹ́ òfin ni wọ́n wà ìyẹn làárẹ̀ fi kọ lẹ́tà sí gbogbo àwọn governors yẹn wọ́n dẹ̀ lọ bá gbogbo àwọn lọ́balọ́ba ní kọ̀ọ̀kan àwọn lọ́balọ́ba lẹ́ẹ̀kan wọ́n lọ bá wọn láti sọ fún wọn pé mo ti kọ lẹ́tà báyìí o anytime tó bá ti yá o kọ́ pè mí o a máa collaborate pẹ̀lú government o àmọ́ bí a ṣe lè ṣe nǹkan yìí o even apart from that àwọn nǹkan míì tí ò bá ààrẹ ti sọ láìmọye ìgbà àwọn nǹkan míì tí Yorùbá fi máa ń jagun apart from physical tí wọ́n fi ń jagun nílẹ̀ Yorùbá all these things ọpẹ́lọpẹ́ àwọn ètò tí ààrẹ ń ṣe ní abẹ́lẹ̀ wọn ni ò jẹ́ kíkiní èkó ti ju báyìí lọ so gbogbo àwọn ètò yẹn gbogbo ẹ̀ náà ni ààrẹ ń ṣiṣẹ́ lé lórí tó jẹ́ wípé láti lè jẹ́ kí gbogbo ẹ̀ kó túbà kó túṣẹ ṣùgbọ́n omi tó bá ti pọ̀ ju nǹkan tí èèyàn fẹ́ fi ro ti ju èlùbọ́ lọ ẹ̀yin náà mọ̀ bó ṣe máa rí so àwọn ọlọ̀tẹ̀ yìí wọ́n pọ̀ gan so bí wọ́n ṣe pọ̀ tó tí wọ́n ṣe gbogbo ẹ̀ tó náà bẹ́ẹ̀ náà ni ibà náà ń gbìyànjú tí wọ́n ń gbìyànjú nǹkan tí wọ́n lè ṣe àmọ́ ẹ̀yin Yorùbá kan wà tó jẹ́ pé ẹ appreciate ibà tí a dẹ̀ appreciate ẹ̀yin náà but àwọn kan wà tó jẹ́ pé wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n mọ òótọ́ ẹ̀ ọ̀nà sábọ̀ wọ́n kàn jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n fẹ́ dojú ọlá bolẹ̀ tí ò dẹ̀ lè ṣeéṣe wọ́n fẹ́ máa ṣe nǹkan láti fi máa bọ orúkọ Ìbà Gani Adams jẹ́ ni kò dẹ̀ lè work àwọn náà dẹ̀ mọ̀ wípé nǹkan tí wọ́n ń ṣe yẹn oko parun ni wọ́n ń lọ so mo wá rí oríṣiríṣi nǹkan tí àwọn èèyàn ń sọ káàkiri lẹ́nu ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ táwọn èèyàn ń sọ̀rọ̀ káàkiri tó ń sọ oríṣiríṣi káàkiri ẹ dẹ̀ rí interview tí Ìbà ṣe ṣé ẹ̀yin ò ẹ sí ní social media ni àbí ẹ rí nǹkan tó ń lọ nílùú ni pẹ̀lú gbogbo nǹkan tí Ìbà Gani Adams ṣe wọ́n ṣe interview kan níbi interview tí wọ́n ti sọ̀rọ̀ nígbà tí crisis tí èdè àìyedè wà láàrin Aláàfin kábíyèsí wa Aláàfin Ọ̀yọ́ àti kábíyèsí wa Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n ti dá sí i láti pẹ̀tù sí aáwọ̀ tó wà ní àárín wọn wọ́n tún bi wọ́n léèrè àwọn ìbéèrè kan tí ààrẹ náà ṣàlàyé fún àwọn èèyàn nígbà yẹn wípé ẹ fi mí jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ gbéṣẹ́ fún mi ẹ fẹ́ kí àwọn èèyàn kó máa pè mí ní ọ̀lẹ èèyàn ò lè jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kò possible kéèyàn kan lè dé jáde síta kó sọ pé òun fẹ́ lọ kógun lọ síbì kan kó fẹ́ lọ máa jà níbẹ̀ láì jẹ́ wípé constituted authority ó mọ̀ nípa ẹ̀ so these things ààrẹ ti ṣàlàyé ẹ̀ láìmọye ìgbà fún yín but ẹ̀yin kan ṣàwà tó jẹ́ wípé wọ́n rán yín níṣẹ́ láti lè sọ wípé kẹ́ ẹ máa frustrate Ìbà so that kí Ìbà lè gbé ìgbésẹ̀ tí ò ní dá débi tó máa sọ wípé Ìbà pààyàn àbí wọ́n take law into his hand ààrẹ ti sọ kíní severally wọ́n ti explain kíní fún wa but you people keep on repeating it you keep on blackmailing this man calling this man different types of names ṣe ìlú ìkọlẹ̀ wà nígbà tí wàhálà wà ní my 12 ni ìlú ìkọlẹ̀ wà ní ṣé gbogbo yín ò gbọ́ story tó lọ ní my 12 ni nígbà tí wàhálà wà ní my 12 kì í ṣe ààrẹ ni wọ́n pè ní kì í ṣe ba ló yanjú ẹ̀ ni ìlú ìkọlẹ̀ wà nígbà tí wàhálà ṣẹlẹ̀ nídìí àràbà ni ààrẹ kọ́ ni ó lọ síbẹ̀ ni tí wọ́n lọ yanjú ẹ̀ ni ìlú ìkọlẹ̀ wà nígbà tí wàhálà wà ní Ṣàgámù ni ààrẹ kọ́ ni wọ́n pè ní ṣé wọn ò lọ síbẹ̀ ni ṣebí ìlú ìkọlẹ̀ wà nígbà tí Bàdó wà ní Ìkòròdú àtàwọn agbègbè kan ni àbí ẹ wo programu TVC program tó tún jẹ́ programu president Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe programu television station wọn program tó máa ń ṣe ń bẹ̀ tá à ń pè ní journalist hangout tí wọ́n ṣe tí comrade Babájídé Òtítọ́jú tí wọ́n hankọ̀ gbọ́ nǹkan tí wọ́n sọ ni gbogbo tí mo sọ fún ọ̀rọ̀ last week ni o comrade Babájídé Òtítọ́jú wọ́n sọ níbẹ̀ wípé nígbà tí wàhálà wà ní Ìkòròdú nígbà tí ayé Bàdó tó wà wípé àwọn pé Ìbà wá sórí station àwọn TVC àwọn dẹ̀ explain fún pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ ẹ bá wá solution sí wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ Ìbà dẹ̀ pé nígbà tí Ìbà máa operate tó máa ṣiṣẹ́ yẹn kí ló jẹ́ kó wà successful òun náà ni wípé gẹ́gẹ́ bí ẹni tó kàwé tó dẹ̀ mọ nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ so lẹ́yìn ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ tí wọ́n pè wọ́n ní TVC station commissioner of police Ega of Lagos State nígbà yẹn ó pe Ìbà ó dẹ̀ ṣàlàyé fún Ìbà pé wàhálà yìí ti ṣẹlẹ̀ àwọn ti ṣe o àwọn ti gbìyànjú o agbára àwọn ká o Ìbà ẹ̀ wá help wa wọ́n máa ń pe olórí ogun pé kó wá jagun ni olórí ogun ò kì í torí gbogbo anyhow olórí ogun ò kì í jà fún nǹkan tí wọ́n bá pè sí
Ìbà Gani Adams ò lè yẹn fà ṣerú ẹ̀. So gbà tí gómìnà pè wọ́n tí CP pè wọ́n tó sọ fún wọn pé nǹkan báyìí àwọn fẹ́ kán ràn wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní Ìbà pé àwọn coordinators tó wà ń bẹ̀ wọ́n dẹ̀ pè wọ́n wọ́n dẹ̀ bá everybody ṣe meeting lẹ́yìn ìyẹn nǹkan tó yẹ kí wọ́n ṣe tí wọ́n máa ń ṣe nílẹ̀ Yorùbá kó tó di wípé èèyàn lọ sójú ogun ẹ̀yin ọmọ ẹ̀yin èèyàn ẹ̀ mọ nǹkan kan tó ń lọ ṣá ẹ̀ mọ nǹkan kan ẹ̀ lọ wo history Yorùbá kí Yorùbá tó lọ sójú ogun tí Yorùbá máa jà fún ọjọ́ mẹ́ta Yorùbá máa ń fi ọdún mẹ́ta wọ́n máa fi ń pèlú ẹ̀ so kó tó di pé wọ́n lọ sójú ogun gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe wọ́n ti kọ́kọ́ ṣe gẹ́gẹ́ bí ètò ilẹ̀ Yorùbá mi ò ní sọ fún yín jù bẹ́ẹ̀ yẹn lọ ọlọ́gbọ́n ló máa yé ètò ilẹ̀ Yorùbá tó yẹ kí wọ́n ṣe wọ́n ti ṣe síwájú gbà tí wọ́n ṣe síwájú lẹ́yìn ìgbà yẹn ni Ìbà jáde ni Ìbà rán àwọn ọmọ wọn kí wọ́n jáde wọ́n dẹ̀ lọ síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n débẹ̀ ni wọ́n dẹ̀ make sure pé láàrin ọ̀sẹ̀ kan tá a ṣiṣẹ́ yẹn ní Ìkòròdú gbogbo nǹkan tó ń jẹ́ Bàdó owó ọlẹ̀ títí dé ni gbọ́dọ̀ nǹkan tó ń jẹ́ Bàdó mọ́ ṣé tójú ẹ̀yin ọlọ̀tẹ̀ tójú yín bá fọ́ ṣé tí yín di ni bẹ́tà mọ̀ kí gbogbo ilé náà lẹ mọ̀ ṣùgbọ́n ẹ ṣáà ń wá ìṣubú Ìbà Gani Adams ni gbogbo ẹni tẹ́tẹ̀ ń wá ìṣubú Ìbà Gani Adams wọ́n máa tẹ̀yìn mọ́lẹ̀ jayé ni. èmi ò mọ ní sọ́fíjà pé ẹ̀yin èèyàn ẹ̀ kì í fẹ́ appreciate èèyàn tó bá ń ṣe dáadáa fún yín irọ́ lẹ máa ń like irọ́ ẹnu lásán òun lẹ máa ń like àwọn tó máa ń janu tó ń ní kankan tó fẹ́ ṣe tí wọ́n ní anything tó fẹ́ ṣe tó máa ń janu tó ń dẹ̀ ní kankan tó dẹ̀ jẹ́ pé nǹkan tí wọ́n ń sọ ọ̀tọ̀ ìwà tó wà nínú wọn ọ̀tọ̀ ẹni tó ti hùwà tó ti dáàbò bo lẹ̀ Yorùbá ní gbogbo Èkó yìí àti gbogbo South West states OPC ni ó ń dáàbò bo lẹ̀ Yorùbá láì béèrè owó lọ́wọ́ anybody láti ilẹ̀ tí wọ́n ti dá OPC sílẹ̀ owó wo ni OPC gbà lọ́wọ́ yín níwọ̀n tí wọ́n ń dáàbò bo gbogbo lẹ̀ Yorùbá nígbà tí àwọn ìjọ tí wọ́n ń kó epo tí wọ́n ń fa epo tí wọ́n ń da wàhálà lẹ̀ ní area Ọ̀jọ́ axis lọ́hùn ṣebí commander army division tó wà ní Ọ̀jọ́ ṣebóhun ló pe Ìbà tó sọ fún wọn wípé Ìbà o ẹ wá help wa fún nǹkan báyìí o nǹkan báyìí la fẹ́ problem báyìí la ní o àti gbìyànjú agbára wọ̀ ká o ṣèbẹ́ rí fídíò ẹ̀ ṣèbẹ́ rí interview tí bá ṣe ṣèbẹ́ rí fídíò ẹ̀ ṣèbẹ́ rí picture ẹ̀ ṣèbẹ́ rí gbogbo ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n pe Ìbà ṣèbẹ́sẹ̀kẹsẹ̀ ní Ìbà dìde sí ọ̀rọ̀ yẹn tọ́dẹ̀ flush gbogbo bẹ̀ yẹn tọ́dẹ̀ wọnú tọ́dẹ̀ rán àwọn ọmọ wọn lé sínú bẹ̀ tọ́dẹ̀ wọ gbogbo bẹ̀ tí wọ́n dẹ̀ arrest gbogbo àwọn pípọ̀ yẹn tán lé gbogbo àwọn ìjọ yẹn dànù ṣe gbúrò wọn bẹ̀ mọ́ ni gbúrò wọn bẹ̀ mọ́ typical àwọn examples wà àwọn antecedents wà fún Ìbà tí wọ́n ti ṣe èlò lọ́gbà lọ́wọ́ èlò ní Ìbà gbà lọ́wọ́ ní ọwọ́ commander yẹn ẹni tó head battalion tó wà ní Ọ̀jọ́ nígbà yẹn tó wá bá wọn èlò náà gbà lọ́wọ́ wọn Ìbà òun ṣe lébi Ìbà ò kì í ṣe lébi Ọlọ́run tó dá Ìbà Gani Adams Ọlọ́run tó dá wọn ó ti fi tó máa jẹ nílé ayé wọn tó máa fi kú Ọlọ́run ó ti fi lé wọn lọ́wọ́ wọn ọ̀dẹ́ ṣe lójú kòkòrò Ìbà ò kì í ṣe lójú kòkòrò nǹkan tí ò bá tọ́ sí wọn kì í ta sí so níbo lẹ ti rí pé mo wá tẹ́ bá pariwo nǹkan tẹ́ lè ṣe ẹ máa dánú pé ẹ fẹ́ ṣe ẹ wá máa tán láti máa condemn ẹnìkan ẹ fẹ́ fi ẹnìkan ṣe àtẹ̀gùn kò possible kì í ṣe olúbalẹ̀ máa fi ṣàtẹ̀gùn ọjọ́ àbókí Ìbà ti pẹ́ ń sábó Gàmbàrí Ìbà ó jẹ púpọ̀ lóbi kó tó di pé yín ẹ̀ pọ́n orí tán dẹ̀ fi ṣe wé ó sì wà ń bẹ̀ gidigbi báyìí ni orí tí Ìbà Gani Adams fi ṣe wé ló dúró kí ló dé tẹ láìkọ̀tẹ̀ kí ló dé tẹ láìkí wàhálà tẹ bá máa sọ̀rọ̀ ẹ bá máa fi Ìbà Gani Adams Ìbà Gani Adams máa compare Sunday Igboho láti bo síbo igi mú jìnnà sórí sọmọ jìnnà sílẹ̀ gbogbo àwọn gọ́ọ̀lìbù followers sí Sunday tó bá máa sọ̀rọ̀ tó bá máa sọ pé Sunday Igboho ni ṣé fi ọwa òun ni kinní kan nílé òun ló ń jà fún wa kí ló ìjà wo gangan mò ń béè lọ́wọ́ wọn tí bá béè lọ́wọ́ wọn ní social media ni àbí nígbà míì tàbájọ ríra wa nígbà míì tàbájọ sọ̀rọ̀ pé kí ni ìjà wo gangan ni Sunday jà gangan ẹ sọ fún mi ẹ jẹ́ kí n gbọ́ kí ìjà wo ló jà tó bá máa sọ̀rọ̀ ọ lọ sí gangan kí ló lọ ṣe ní gangan ó kó àwọn èèyàn lọ sí gangan ó dé gangan ó lọ wọ́ọ̀nù Sẹ́ríkì Fúlàní pé kó kúrò níbẹ̀ kó kúrò ní àbàyẹn for before 7 days Sẹ́ríkì Fúlàní dẹ̀ kẹrù ẹ̀ ó dẹ̀ kúrò níbẹ̀ ìyẹn níjà lójú yín ẹ ṣe gọ̀ báyìí ná ẹ̀yin òpònú ẹ ṣe gọ̀ báyìí ná torí tí yín ò tiẹ̀ pè rárá tó jẹ́ wípé ẹ kàn máa sọ̀rọ̀ bíi pé bóyá ẹ̀
ẹ̀ ń bá ọ̀dẹ̀ sọ̀rọ̀ ìjà nìyẹn o ok káwá kàkún ìjà gbókè ó lọ bẹ o ó lọ jà o kí ni aftermath ẹ̀ kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ lẹ́yìn tó lọ síbẹ̀ tán tí Sẹ́ríkì Fúlàní kúrò kí ló padà ṣẹlẹ̀ ẹ mọ bí wọ́n ṣe ní ẹ mọ iye àwọn èèyàn tó ń pa ní gangan wọ́n máa jólé ọba lẹ́yìn tí Sunday máa lọ bẹ̀ mà ní wọ́n máa jólé kábíyèsí wọ́n máa pa àwọn èèyàn rẹpẹtẹ oríṣiríṣi kan ló máa ṣẹlẹ̀ níbẹ̀ ẹni tó wá ń dabẹ̀ rú gangan tó jẹ́ pé gangan ló ń dabẹ̀ rú gangan tó jẹ́ the most notorious terrorist tó wà níbẹ̀ the most notorious terrorist leader tó wà níbẹ̀ ta ló lọ mú tó ń pè ní Wákìlì ta ló lọ mú kì í ṣe bá ló ọ̀dà àwọn mẹ́mbà ẹ̀ pé kan lọ mú ẹ̀yin òpònú dáradára yìí èèyàn dá wàhálà lẹ̀ ó sá lọ problem tó dá sílẹ̀ ó boomerang lẹ́yìn tó boomerang Ìbà Gani Adams ló tún lọ mú ẹni tó jẹ́ ìṣòro gangan tó wà níbẹ̀ táwọn Sunday àtàwọn kankan sọ nígbà kan wípé oyin ni o olóyin oyin ló máa ń lo kìnìún kan ló máa ń lo ìgbà kan ló máa ń lo ó máa ń tàyàn ni o ó máa ń ṣe gbọ́ máa ń ṣàwo bóyá ṣe bẹ́ẹ̀ yẹn tó Ìbà ló ṣẹ̀ṣẹ̀ họ́dà àwọn ọmọ wọn wípé Wákìlì yẹn gangan tó ń dá wàhálà yẹn sílẹ̀ gangan ẹ lọ mú wá fún mi lóòyẹ̀ dẹ̀ ní kẹ́ mú ààrẹ dẹ̀ fún wọn ní gbèdéke ọjọ́ mẹ́ta wípé gbọ́dọ̀ mú bọ̀bọ̀ wọ́n dẹ̀ ṣe nǹkan tó yẹ kán ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn pípọ̀ yẹn dẹ̀ wọlé lọ́jọ́ tó yẹ kán wọlé nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ yé ni wípé èèyàn dédé ń gbọ́ ogun kó rìn dé bẹ́ sógun tó bá fẹ́ ja ogun ó ní àwọn nǹkan tó máa kọ́kọ́ ṣe síwájú gẹ́gẹ́ mo yẹ sọ fún yín nǹkan tó yẹ kán ṣe so that wàá lọ láyọ̀ wàá dẹ̀bọ̀ láyọ̀ kò ní sí wàhálà kankan lẹ́yìn ìgbà yẹn tí wọ́n lọ síbẹ̀ wọ́n arrest bọ̀bọ̀ yẹn wọ́n arrest ẹ̀ ó yìí wà ní custody dọ́là lẹ́yìn ìgbà tó wà níbẹ̀ tí wọ́n lọ síbẹ̀ tí wọ́n mú wọn tí wàhálà yẹn ṣẹlẹ̀ nígbà yẹn tí wọ́n arrest àwọn mẹ́mbà OPC bẹ́ẹ̀ náà ni ẹ̀yin kan èèyàn lọ tẹ̀ lẹ́ ń pariwo wípé nígbà tí Ìbà mú ẹni tó jẹ́ notorious leader wọn tí Ìbà mú kí ni reason tí Ìbà fi lọ fà fọlọ́pàá kí ló ní reason tí Ìbà ò fi pa. ẹ sọ fún Sunday nígbà tó lọ kìlọ̀ fún Sẹ́ríkì Fúlàní nígbà yẹn pé kí ló dé nígbà tí Sẹ́ríkì Fúlàní tí Sunday rí Sẹ́ríkì Fúlàní tó lórí Sunday ò pa Sẹ́ríkì Fúlàní ẹ sọ yẹn fún wọn. ṣùgbọ́n ẹ ṣáà ń wá ọ̀nà tẹ́ fi máa rán máa yìí lẹ́wọ̀n ó dẹ̀ gbọ́n jù yín lọ Ìbà gbọ́n jù yín lọ Ìbà gbọ́n nínú Ìbà gbọ́n níta gbogbo ètò yín kẹ́ ẹ tó rò ó Ìbà ti mọ̀ kẹ́ ẹ tó execute plan yín Ìbà ti mọ̀ so wọ́n arrest àwọn mẹ́mbà wa with the help of the governor of Ọ̀yọ́ state àti àwọn kọ̀ọ̀kan làwọn ọmọ mẹ́mbà wa yẹn fi jáde kúrò mẹ́. ẹni tẹ́ ẹ̀ hype gẹ́gẹ́ bí alágbára ó lọ bìkan ó lọ give warning ó give warning wọ́n kúrò àwọn èèyàn bẹ̀rẹ̀ wàhálà lẹ́yìn ìgbà yẹn problem gangan tó wà ń bẹ̀ Ìbà gangan ló parí iṣẹ́ yẹn ẹ sọ o ẹ ní sọ̀rọ̀ nípa yìí o ẹ̀yin ọlọ́tẹ̀ játijàti ọ̀tẹ̀ yẹn náà ló máa tẹ̀yìn mọ́lẹ̀ ẹ sọ ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́ ń sọ káàkiri tó bá máa grant interview ẹ máa sọ oríṣiríṣi ẹ̀yin fẹ́ ṣiṣẹ́ ẹ already láti ṣiṣẹ́ already láti secure ilẹ̀ Yorùbá kí ni criteria wo náà fẹ́ fi gbéṣẹ́ Yorùbá fún ẹ náà fẹ́ fi gbé south west security fún ẹ criteria wo. Ìbà Gani Adams has all it takes. Ìbà Gani Adams, he has all it takes to curb the menace of this terrorist. He has it, and he has the antecedent. Agbára wà, ọmọ ogun wà, ọgbọ́n wà, òye wà, structure wà. Ọgbọ́n inú wà everything ló pèsè Ìbà Gani Adams lára ẹgbọ́n kan tí báwọn Babájídé ó ti tọ́jú yẹn sọ wípé nígbà tá a níyàn tó lè ràn wá lọ́wọ́ tẹ́ ẹ pé sí nǹkan ogun jà yín ẹ lọ lórí ogun ẹ pé kó wá jà ẹ wá expect pé kó kàn dédé jáde síta kó sọ pé òun fẹ́ lọ máa jà ẹ máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ bẹ́ẹ̀ la rí ẹnìkan náà tó kọ oríṣiríṣi kan ní àná tó kọ tó bá wà dé máa sọ̀rọ̀ ẹ máa sọ pé ẹ béèrè owó ẹ gbowó ẹ̀yin gangan lẹ ń gbowó
ẹni tó ń sọ wípé òun ò béèrè owó òun gangan ló ń gbowó ṣe bá àmọye àwọn tó ti fraud ní diaspora àmọye àwọn tó ti gbowó lọ́wọ́ wọn káàkiri ní diaspora èní ní 10 nísìn October 10 wọn náà fẹ́ ṣe program kan lẹ́kọ̀ọ́ ẹ tó lóun ò béèrè owó nìyẹn o common conference àbí rally ló fẹ́ ṣe ní Èkó lọ́tí ń béèrè owó ẹ lọ sanwó sínú àpapọ̀ ìfẹ́lódùn ẹ sanwó tí àwọn èèyàn fi máa gbéra láti Kwara owó tó máa fi máa gbéra láti Kogi owó tó máa fi gbéra láti Èkìtì ìgbà wo kankan bẹ́yẹn ẹ sanwó ṣe mọ̀ pé wọ́n máa gba mọ́tò wọ́n máa ṣùgbọ́n máa ṣàwó gbogbo yẹn wà ń bẹ gbogbo audio clips yẹn gbogbo ẹ̀ wà lọ́wọ́ wa àkáǹtì ìfẹ́lódùn yín tẹ́ni kan máa sanwó sí wípé ẹ fẹ́ wá ṣe ìpàdé lẹ́kọ̀ọ́ ń bí tó bá dé máa sọ̀rọ̀ wá ní wọ́n fẹ́ lọ sí kí àwọn èèyàn ẹni tó fẹ́ wá ṣèpàdé tó ń béèrè owó kó máa sanwó sínú àkáǹtì ìfẹ́lódùn tó bá fẹ́ lọ jagun kò ní béèrè owó àbí ẹ̀yin ò pọ̀ nínú dáradára yìí ẹ lọ béèrè ta ni níbo ni ẹ lọ mú voice note ibi tí bá ti ń béèrè owó lọ́wọ́ anybody ẹ lọ mú jáde kẹjẹ ká gbọ́ àwa tá à ń ṣe program almost 3 times in a week a máa ṣe pàdé a máa ṣe meeting ní NCC a máa ṣe. Sunday Igboho jẹ́ ọ̀tọ̀ nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn gan gidigidi èmi náà nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn gidigidi àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ tán nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn gidigidi jẹ́ pé wọn ò dẹ̀ ní dákẹ́ tán bá rí nǹkan tó fẹ́ dàbí ó fẹ́ ta Yorùbá lábùkù àbúrò máa pa àwọn ọmọ Yorùbá wọn ní pé wọn ní fẹ́ dákẹ́. Sunday Igboho is somebody like that tó jẹ́ pé ọ̀rẹ́ láti lọ sí gbogbo ọ̀nà láti náwó ara ẹ̀ risk kó lo ẹ̀mí ara ẹ̀ láti lọ gbèjà Yorùbá already láti ṣe yẹn. I understand that is his own stand naturally bí Ọlọ́run ṣe dá nìyẹn. But ṣe rí Gani Adams I understand Gani Adams ó ti sọ from day one nǹkan tí mo sọ yìí àwọn nǹkan tó sọ tí mo ti rí nínú interview wọn tán ti ń sọ bó ṣe ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ ni mo kó papọ̀ tí mo fi observe o I understand àtàwọn òun ni mo fi get àwọn nǹkan tí mo ń sọ yìí ó ṣe pé bóyá mo ní any evidence anyway àwọn nǹkan táwọn fúnra wọn fẹnu ara wọn sọ bó ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú contenance wọn bó ṣe bí èèyàn ṣe lè rí wọn pé èèyàn lè máa parọ́ ń gbà mí ìbọn wàá mọ̀ pé nínú ara ẹ̀ wàá ti mọ̀ lójú ẹ̀ pé rọ́ ló ń pa pé tó bá lóun fẹ́ lọ bí wàá ti mọ̀ pé sí ló ń lọ òun parọ́ so content ní bíi containers bí wọ́n ṣe rí wọn wàá ti mọ̀ nǹkan tó fẹ́ ṣe àtẹlẹ́ tó ń sọ understand ṣe rí Gani Adams understand ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá land torí pé ó believe pé tóun bá ti débẹ̀ pé òun máa rí owó number one ó ti kọ́kọ́ sọ ní interview kan lóun believe wọ́n máa fún òun ní oil block understand láyé àtijọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ó lágbára gidi kò sí àwọn ló wà in charge military ìlú àwọn tó máa ṣèlú ṣùgbọ́n sìn báyìí military ti wà Ààrẹ Ọ̀nà Kakanfò agbára wọn ò fi bẹ́ẹ̀ pọ̀ púpọ̀ understand ìbọn irú situation báyìí tí military ò fẹ́ wúlò báyìí ló yẹ kí Ààrẹ Ọ̀nà Kakanfò kó jáde láti lọ gbìjà àwọn ọmọ ìlú ẹ̀ bọ̀ kò lè jáde because mission Gani Adams láti di Ààrẹ Ọ̀nà Kakanfò kò ń ṣe nǹkan tí ẹ̀yin ń rò mission ẹ̀ ni wípé ó rí àwọn Tampolo àwọn ìyàwó àmẹ́sí bọ́n ṣe ń gbé bílíọ̀n fún wọn wọ̀nyẹn Gani Adams bìlífù pé wọ́n máa gbé bílíọ̀n fóun náà kóun náà fojú tó pipeline tó wà ní Yorùbá àbí àwọn security Yorùbá nǹkan tó rò nìyẹn ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ the only area tó lè fi rí bẹ́ẹ̀ fún at the end of the day ni pé tí wàhálà bá ṣẹlẹ̀ Yorùbá land kí wàhálà ṣẹlẹ̀ gan-an káwọn sọ pé ok tàná fẹ́ gbé agbára fún tó máa help ilẹ̀ Yorùbá land ó wàá jáde pọ̀ ní Sunday Igboho wọ́n lè máa fún lófò náà níbi 4 billion ìgbà yẹn kò ní sí ọba nǹkan tó máa jọ́ lójú wọn máa fọ etí ọba ṣeré ni ordinarily kò yẹ kó máa bá àwọn ọba jókòó because you are just like chief of àwọn tó ń dáàbò bò ìlú you understand ìwọ pẹ̀lú àwọn ọba ẹ̀jọ́ sin category ní ìmọ̀ reason tí o fi máa at times always very proud you understand nǹkan tó rò nìyẹn but ìgbà tó dẹ̀ rí bẹ́ẹ̀ ń sìn gbogbo àdúrà ẹ̀ ní pé báwọn Fúlàní ṣe ń wá sílẹ̀ Yorùbá yẹn ó ń gbàdúrà mo ṣú ọ̀pọ̀ lè máa fún wọn lówó kan máa wá gan ó fẹ́ kí wàhálà yẹn ṣẹlẹ̀ gidi kan pa àwọn èèyàn tó máa pọ̀ gan so that a lè attract attention international community bó ṣe ṣẹlẹ̀ ní Niger Delta tó ń pa àwọn èèyàn tó ń kidnap àwọn èèyàn tó fi lọ fọ́ọ̀mù àwọn Tampolo tó ń gbó fún wọn yẹn so that the same thing náà máa ṣẹlẹ̀ so gbà tí nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ ńgbà yẹn nígbà tó kọ́kọ́ ṣẹlẹ̀ táwọn pa àwọn èèyàn lóríṣiríṣiríṣiríṣi ṣẹ́ni pé kò dá sí kò dáhùn rárá because inú ẹ̀ ń dùn gbà yẹn pé
táìmù ti fẹ́ tó tí kíní máa bọ́ sí táìmù ti máa tó tí kíní máa bọ́ sí Sunday Igboho kàn jáde ní gbàgà ó kàn lọ stop ẹ̀ ni. ẹni pé èèyàn burúkú ayé àti ọ̀run ni Sunday Igboho èèyàn burúkú gidi ó lọ kọ́ ti díìmù Ààrẹ Ọ̀nà Kakanfò lójijì ṣe àìpẹ́ yìí ni Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé ní ilé dùn sí Sunday Igboho láyéláyé because Ààrẹ Ọ̀nà Kakanfò ó ń fọkàn pé kán pa àwọn èèyàn kán pa Yorùbá tó pọ̀ gidi kóun lè fi ní owó ń tòun ni kán lè fi gbé contract fóun kóun náà máa gba bílíọ̀nù lọ́dọ̀ federal government nǹkan tó fẹ́ nìyẹn Sunday Igboho ìyẹn ló problem yẹn ló yẹ kó escalate kóun lè fi rírun kan bẹ́ẹ̀ Sunday Igboho kàn lọ stop wọn lẹ́ẹ̀kan for his own Sunday Igboho tiẹ̀ ṣe ń tiẹ̀ pé òun nífẹ̀ẹ́ tribe òun ló fi ṣe but Gani Adams òun inú ẹ̀ ń dùn bí wàhálà ṣe ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ìdùnnú Gani Adams nítorí nǹkan tó lè sọ di olówó nìyẹn ẹ understand kì í ṣe àwọn owó kéékèèké tí gọ́ọ̀nà máa fún 10 million 20 million wọ̀nyẹn kò owó tó wá dé di Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ yẹn bílíọ̀n ló wá dé di Ààrẹ Ọ̀nà Kakanfò kan gbé contract security fún so kò sí ọjọ́ tí Ààrẹ Ọ̀nà Kakanfò tó lè láìkì olóyè Sunday Igboho láyéláyé kò sí nǹkan tí ò ní máa ṣe láti pé kó lè fi discredit Sunday Igboho because inú ara ẹ̀ ó mọ̀ lé ní pé tẹ́nìtì bá ṣẹlẹ̀ Yorùbá land tó bá ní who is the leader tó máa jẹ́ bí ọ̀gá ogun kò síyàn tó máa dárúkọ Gani Adams ó mọ̀ pé Sunday Igboho gbogbo èèyàn máa sọ so ìyẹn ti wà lọ́kàn ẹ̀ tipẹ́ gan gidi tó jẹ́ èdè Sunday Igboho is like pain in Gani Adams life you understand so bí observation tèmi ṣe rí nìyẹn kò dẹ̀ sí ọjọ́ tó lè láìkì Sunday Igboho láyé kò lè láìkẹ́ as long as Sunday Igboho bá lè wá jọ yẹn gbókè máa ṣe second in command ẹja ìdálẹ̀ Yorùbá rúkọ́ lè gbé contract fún wa that's olóyè tó lè fi láì Sunday Igboho apart from that Sunday Igboho kò lè láìkẹ́ ọmọ wọn lè because. àsórí court tí mo sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò wà asáwọn sójà ni wọ́n ń pè asáwọn sójà ni wọ́n ń pè. ẹ̀yin ènìyàn wa ṣe rí ngbà míì òtítọ́ ọ̀rọ̀ ó máa ń dàbí ìsọkúsọ nígbà tí mo sọ wípé tó bá jẹ́ pé kí wọ́n lift ban kó lórí Chief Sunday Igboho ló máa kúrò ẹ̀mí wọn kọ́lọ́ méje kí wọ́n lift ẹ̀ tó àṣìlẹ́mí wọn lò mo rí wọn lọ́dún ìkí tó rí wọn lọ́dún tí ń bọ̀ nígbà tí mo sọ pé bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá tí mo sọ pé ṣé wọ́n wà lórí kọ́ láti ẹjọ́ ẹ̀ sí wọ́n bísí ni ò jẹ́ kí wọ́n rí pé nípínlẹ̀ Kwara wọ́n ń pa àwọn èèyàn wa wọ́n ń pa àwọn ara wa mo sọ pé sí bàbá ọmọ ní gẹ́gẹ́ bí òye tá a fi wọ́n jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá ẹ wá wò sí ẹ wò àwọn sójà wọ́n ti wà níbẹ̀ báyìí wọ́n ti wọ inú igbó yẹn lọ wọ́n ti ń àtáàkì àwọn tó ń jí wa lọ́mọ gbé àwọn tí wọ́n pa àwọn èèyàn wa àsórí court tí mo sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò wà àsáwọn sójà ni wọ́n ń pè gbogbo ọmọ Nàìjíríà ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ wọn lọ́pọ̀lọpọ̀ wọn ni o bàbá sí lábẹ́lẹ̀ ni àwọn lọ́wọ́ dá àwọn sójà yẹn ipò yá gbogbo ilé kìí ṣiṣẹ́ Igboho lóòótọ́ iṣẹ́ mi ni ẹ wò àdúrà fún wọn ẹ lọ rẹ bọ̀ rẹ ẹkúnṣẹ́ ó ń bò nílé wọlé Yorùbá kí la ní Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá fún ó ń bò ní Chief Sunday Igboho Ọlọ́run lọ rẹ̀ mí bàbá ẹ sábà jẹ fọ́ tí pẹ̀lú fámìlì ẹ máa gbádùn ẹ máa lọ rẹ mọ̀ bọ̀ rẹ ẹ wò mọ́ iṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ní ilẹ̀ Yorùbá nù. ń gbọ́ ọ̀rọ̀ wọn nígbà rẹ̀ kìí ṣe wá àti fún Gani Adams tàrí jábáàrì ṣé gómìnà ní àyè pírẹ́jẹ́ǹtì sáàbà ní àbóríṣẹ́gun kí ni kókó rẹ̀ èmi ọ̀mọ́ ń kó èmi ọ̀mọ́ mọ́ o kọ́ mọ́ bínú tó bá gbọ́ èmi ọ̀mọ́ kókó wọn ni o ẹni mọ́ ọmọ kókó ẹ̀ túlẹ̀ àbọ̀ Tinubu ń bẹ́ bí léèrè mọ́ kòtíyẹ́tù Sunday Igboho ẹ̀rẹ̀mú kìnìyàn Sunday limada wádùn àtẹlẹ mọ̀tòlúbà bí ismi ẹ̀ẹ́sẹ̀ tẹ́gbẹ́ wọn tẹ́ẹ̀dì sórúkọ wọn tẹ́ẹ̀sìkò tẹ́ẹ̀tukú bàbá Tinubu agbára Buhari lásìkò tiẹ̀ òun múlẹ̀ ju tiyín lọ Buhari dè wá lọ mọ́ àbá Tinubu ó ṣe agbára tiyín òun ò rí tú rárá tẹ́ ẹ ti mọ̀ pé election ti ń bọ̀ yìí àlẹ́ lómi ìdarí bò ń jọ yín náà lọ bàbá Tinubu ẹ̀ sì rọ́mọ Yorùbá yín ẹ̀ rí túlẹ̀ àwa wíńgbà náà wọ́n ti wá àti fún Gani Adams Ádámù kọ́ ẹ fà ìjọ wẹ̀rẹ́ kàdé ti wà lórí ipò ni ìgbà kó wọ́n mú o lè rí kódà mú orí ọ̀fọ̀ lẹ́nu wọn rí. irú báwọn bá rí ìdí wọlé wá Buhari kí wọ́n kọ́ bá sọ ma pé ẹdún ń bẹ̀. iná mọ inú ni ẹ̀ ní lọ bẹ́ẹ̀ ni ẹ̀yin lè kù sí ó kọ tí jẹ́rí ẹ̀ ní lọ ti síléyà èmi Gani Adams mo sọ bẹ́ẹ̀. ọyẹ ọ̀yẹ́gbọ̀n tó ríro ọ̀yẹ́gbọ̀n tẹ̀ kọ̀lọ̀ ọkọ̀ birikiti àfinú gbósèré gbogbo tí n bá wí kọ̀sọ̀ ìṣẹ́bẹ̀ ọyẹ máa ṣubú lulẹ̀. irọ́ ni ẹ̀ ní rí wọn kódà wọn gbọ́dọ̀ yìí wọn bí rédíò rí. kájà ìbákun wọ́rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fún ibà Gani Adams lámì àyẹ látara
pé ó mú àwọn jàǹdùkú mẹ́rìndínlọ́gbọ̀n balẹ̀ lánàá òde òní yìí ẹ lọ sínú ìwé Vanguard Tribune àbámbẹ́. àwọn Tinubu Sunday Igboho ọ̀rọ̀ wọn gbàjọba wọn yín lọ́wọ́ kò gba pírẹ́sidẹ́ǹtì kò gba gọ́fúnà kò gba ọ̀nàrẹ́bù ẹ̀ẹ́dẹ́gun ẹ̀túlẹ̀ bẹ́ẹ̀ bá túlẹ̀ ìbò yín ń fi. àwọn àdàbí àwọn ọlọ́pàá kan tẹ́ kó sọ́nà kìnìyà yín fóònù làwọn ń yàwó kí lọ́wọ́ àwọn èèyàn àti mọ́tò tuntun wọn dáadó. àwọn adámọ́tò kan wọn máa ń kọ́ kìbọn lẹ́ẹ̀mẹ́wàá ìbọn tó ti wà ń kọ́ kìbẹ̀ tẹ́lẹ̀ mo ní ẹ̀gbádùn gbọ́dọ̀ kẹ́ra fèsì àwọn kidnapper tẹ́ bá yẹn ẹ̀kan fún yín ẹ̀ tó kábẹ̀ kú ni. Òṣàdé ọmọ ẹkùn náà dá ọmọ ẹkùn náà rè àgàgà ọmọ tó ti ga orin láti bàbá mi lọ ẹ̀bà mi rìn ẹ̀ṣà ń gbóhùn erin Sunday Igboho ṣá owó obìnrin ẹ̀bà mi rìn ẹ̀ṣà ń gbóhùn erin ọmọdé ẹmọ tẹ̀rí ẹ ó kọjá kéré mi ṣe nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgò ó ṣá ẹ bá ti rí ó yẹ àgò ó ṣá ọmọ ẹkùn tó fi torí ó ṣá ọmọ ẹkùn tó fi tìrù ó ṣá nínú àwọn tó rí ṣàdá ní Sunday Igboho ṣá akọni ọmọ is a legend of Ajani májà sọlá ní kópa jẹgún jẹran apátápárá òòṣà tó ń para ẹ̀ lájúbà ó kọjá ọkùnrin mẹ́ta ìṣẹ́gbẹ́ ọkùnrin mẹ́sàn-án Sunday lọkùnrin gàgà gógó ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé òwe bó ṣe ń fi kan gún wọn lójú ló ń fi kan gún wọn lẹ́nu ọ̀kan tó kù ló fi ń gún wọn lọ́nà fún oníhùn ọmọ aládìgún oníhùn ọmọ adé ẹmọ ṣébẹ́yìn lọmọ orí adé ọmọ kẹláwẹ̀ ọmọ òkúta mẹ́ta ó lè ṣe lójúde ọba jẹ́rí ọ̀kan kọ́ mi lẹ́sẹ̀ lálọ́ ọ̀kan sì kọ́ mi lẹ́sẹ̀ lábọ̀ ẹ̀kẹta nígbà tí mi ò mọ̀ náà kí ni mo wà lálàdé àdínkù mo ní mo mórí adé lọ́mọ lásán. Sunday Igboho ní bọ̀ wá bọ̀. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. Òtútù ti mú ẹ. Ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn